ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé kò ní burú títí kó má kú ẹnìkan mọ́ ni ẹni tó máa kù mọ́ ni òun la ò mọ̀ kí ló dé tí sábàbí kì í jẹ́ kó ku ìwọ mọ́ àwọn ènìyàn òdebi tán ti ń sọ pé lágbájá yìí ẹni ibi ni ṣùgbọ́n ẹni tí wọ́n ń pè lẹ́ni ibi yìí olóore àti aláàánú òun ló jẹ́ sí ìwọ kàkà kó o sọ̀rọ̀ wípé ó ti ṣèmí lóore rí nítorí pé àríṣe àríkà òun ni bàbá rẹ̀ gún ó ní sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà wàá tún fi kún wípé orúkọ tẹ́ ń pè yìí gan òun ló ń jẹ́ bí ò bá wá rẹ́ni sọ fún ẹ wípé ọ̀dàlẹ̀ ni ẹ́ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ ilé ayé yìí dàbí ìlú gángan bó bá kọjú sẹ́nìkan á kẹ̀yìn sẹ́lòmíì ẹ jẹ́ a máa rántí wípé àwọn èèyàn tí wọ́n bá ń ṣe wá lóore àwọn náà wọ́n máa ń kù síbì kan ibi tí wọ́n bá wá kù sí ẹ jẹ́ á dúró tì wọ́n kí wọ́n lè máa mọ̀ pé àwọn lẹ́ni lẹ́yìn.